A kí wa pé a kú dédé àkókò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa gbọ́ wa lórí ìkànnì àrólé bàbá Ten TV2 tá a ti mú ìròyìn wá lórí bí nǹkan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́sàn-án ti tèmi lábala àwọn òṣèré orí ìtàgé ìyẹn àwọn theatre artist ó ní a ṣe alábàápàdé wẹ̀ níbi tí a ti bá ẹni tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà àti wòlíì tó jẹ́ aláàánú àwọn mẹ̀kúnnù yún wòlíì Àgbàlá Gabriel Amusan ẹni tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà orí ìtàgé tí gbogbo èèyàn mọ̀ sí Alebiosu òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí níbi tí bàbá náà ti sọ ọ̀rọ̀ tó ti tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú ohun tójú rẹ̀ ti rí nínú ẹgbẹ́ òṣèré tíátà. Àwo Alebiosu tó tún máa ń kira rẹ̀ ní àwo lọ́yàn tó máa ń kópa eré babaláwo nínú sinimá àgbéléwò orí ìtàgé ti Yorùbá ó lẹ́ ń wò yìí nígbàgbọ́ ọmọ ènìyàn pàápàá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá náà pẹ̀lú bí ó ṣe máa ń ṣe eré babaláwo ní gbogbo àkókò tí wọ́n bá pàdé nínú fíìmù. Ìgbàgbọ́ wà pé níṣe ni ó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tó sì já sí wípé òun náà máa ní nǹkan àṣírí lọ́wọ́ gẹ́gẹ́ bí babaláwo àti àwọn oríṣiríṣi èdè tí máa ń pè nínú eré orí ìtàgé ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o látàrí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ gbajúgbajà òṣèré orí ìtàgé yìí Àwo Alebiosu tó fi léde síta. Àwo Alebiosu ṣe ní àlàyé wípé kìrìsìtẹ́nì gidi ni òun tóun sì wà nínú ìjọ sẹ̀lẹ́ ní ilé ìjọsìn tí ó máa ti lọ ń képe Elédùmarè Olúwa wa. Ó ṣe ní àlàyé wípé níṣe ni wọ́n ta òun lọ́fà ní oko eré lásìkò tí àwọn ń ya eré lọ́wọ́. Ó ní òun yá owó tó tó owó láti fi ya sinimá àgbéléwò èyí tí ó mọ orúkọ òun tún tàn síta tóun ó sì fi rí tọ́rọ́ kọ́bọ̀ máa fi rí jẹun. Ó lóun lọ yá owó náà lọ́wọ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ òun láti fi lọ sí oko eré ọ̀hún. Nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ lọ ó ní oko eré náà làwọn wà lọ́jọ́ náà tí bàbá arúgbó kan ti wá bá òun pé lágbájá ọmọ lágbájá eré tó fẹ́ gbé jáde yìí ìtàn tó dá lórí òun ló fẹ́ kọ wípé torí tèmi ló fi gbé ìtàn jáde ó sì rí ó gbà. Ó ní eré ni àwàdà ni àwọn kọ́kọ́ pe ọ̀rọ̀ yìí ṣùgbọ́n jẹ́ ìyàlẹ́nu fún òun pẹ̀lú bí ẹni tó já sí pé ó gbé kámẹ́rà tí ń ya iṣẹ́ náà dání èèyàn kámẹ́rà máa wọn bí ọwọ́ rẹ̀ ṣe gbiná jẹ lójijì láìsí nǹkan kan tó mú un. Iná tọwọ́ gbìjẹ yìí ló ní gbogbo àwọn èèyàn sáré sí tóun náà sì lọ síbẹ̀ láti ṣe àyẹ̀wò ohun tó ṣẹlẹ̀ àsìkò tó ní àwọn ń dúnàádúrà ẹ̀mí tí àwọn ń du ẹ̀mí kámẹ́rámà ọ̀hún. Ó ní òun ṣàkíyèsí pé nǹkan kan bí omi ń jáde ní imú òun àti etí òun. Ó ní nígbà tí òun yóò yẹ̀wò òun ni ó di ẹ̀jẹ̀ tó ń jáde ní imú etí àti ẹnu òun lóko eré náà. Ó ní ẹni tó jẹ́ ọ̀gá tó kọ́ òun ní iṣẹ́ tíátà èyún Fatai Oòduà tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Lálùdé. Ó ní òun náà wà ní oko eré ọ̀hún tí ọ̀rọ̀ náà sì ṣe ojú rẹ̀. Ó ní ràbàràbà ọ̀rọ̀ náà tí wọ́n ṣe ìtọ́jú òun látìgbà náà ni òun kò ti ní tọ́rọ́ tóun ò sì ní kọ́bọ̀ tí ayé fi yí padà mọ́ òun lọ́wọ́ báyìí. Ó tẹ̀síwájú nínú àlàyé wípé wọn kò pe òun sí oko eré mọ́ bẹ́ẹ̀ ni òun kò ní tóun ṣe ní pàtó ju kí òun máa sùn nílé kí òun sì máa jí ní jojoojúmọ́ lọ. Èyí ló wá fà á tó fi rawọ́ ẹ̀bẹ̀ síta fún gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n ti mọ ojú rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì fẹ́ràn rẹ̀ wípé orúkọ lásán ò ní àwọn ń jẹ o kò sí pá bẹ́ẹ̀ ni kò sí go lọ́wọ́ àwọn. Eléyìí ni ó fà á tí ẹni tó jẹ́ gbajúgbajà ajẹ́rìí rere tó sì tún jẹ́ wòlíì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun tó tún jẹ́ aláàánú gbogbo àwọn mẹ̀kúnnù náà ìyún alàgbà Gabriel Amusan tí gbogbo èèyàn pè ní Àgbàlá Gabriel
tí ó fi ṣe àbẹ̀wò tó sì kàn sí ẹni tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà náà bí ẹ ṣe ń wò yìí. Wọ́n ṣe ní àlàyé wípé ìrànlọ́wọ́ ti ṣetán láti dìde sí bàbá náà pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń dìde ìrànlọ́wọ́ lásìkò tí Àgbàlá Gabriel tó ṣe àbẹ̀wò sí ní ilé rẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tí wọ́n sì ń fi owó ránṣẹ́ sí ẹni tó jẹ́ òṣèré orí ìtàgé ọ̀hún. Nǹkan tó jẹ́ ohun ìbànújẹ́ àti tí ó kan èèyàn lóminú jùlọ ni pé eré orí ìtàgé ò ní àwọn èèyàn mọ gbajúgbajà Alebiosu sí, tó sì jásí pé látàrí eré orí ìtàgé náà ni ó ti ṣubú lulẹ̀ pẹ̀lú bí ó ṣe ní àwọn alágbára òní wọ́n wá dán wò tóun kò sì ní agbára kankan gẹ́gẹ́ bí wọ́n ṣe rò pé òun ní nínú eré àgbéléwò tí àwọn máa ń ṣe. Lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ àti àbẹ̀wò fídíò yìí, níṣe ni ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ Alebiosu ni wọ́n ti dìde ìrànlọ́wọ́ látàrí ipasẹ̀ Àgbàlá Gabriel tí owó tí wọ́n sì ní ó ti rí gbà tó ti tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù 3 mílíọ̀nù. Wọ́n sì ṣe ní àlàyé wípé àwọn èèyàn sì tún máa dìde ìrànlọ́wọ́ sí bàbá náà pẹ̀lú bó ṣe já sí pé kò ní gá bẹ́ẹ̀ ni kò ní go, ṣùgbọ́n orúkọ lásán òní wọ́n ń tà níta. A tún máa mú wá fún yín lórí bí ó bá tún ṣe ń lọ nípa ẹyẹ ń kọrin ẹyẹ ń ké lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wà yìí, pẹ̀lú bá a ṣe ń ṣe àlọ àti àbọ̀ láti máa mú oríṣiríṣi ìròyìn wá sí ojú móhùnmáwòrán ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ èdè Yorùbá, pàápàá jùlọ tẹ́ wà ní ìkànnì àrólé bàbá 1010 TV. Ẹ ṣé, ẹ kú ìfojúlóúnjẹ látàtàárọ̀.